padà sórí ètò wa Miliki Express náà la wà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin olóríire tí ẹ ṣe darapọ̀ mọ́ wa àti wípé ẹ káàbọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Friday wa ó máa ń dùn ó máa ń lóyin a máa ṣe ó máa dà a kì í dínwó ẹ̀ àtúmọ̀ máa ń lékún sí ni bẹ́ẹ̀ nítorí ẹ̀ lẹ ṣe ń fẹ́ràn wa lórí Orísun nìkan náà ni àlejò wa Bashiru Mustapha tí gbogbo wa mọ̀ sí D-Bash wọ́n ti wà nílé agbára tí wọ́n sì jẹ́ olórin ìgbàlódé àwọn kọ hip hop tẹ́ bá ń gbọ́ figidimigidi ṣíṣí D-Bash ẹ káàbọ̀ sórí ètò wa ẹ bá mi kọ́kọ́ káwọn ará ilé náà. All right. Oh, you just came back from Kenya. Yeah, something like Kenya. Oh, really? Oh, you went to Morocco? No, not really. Ṣẹ̀dé láti Dubai ni. So, Dubai bíbẹ̀. Yeah, oh, at least now I shall travel out. Jẹ́bi yàn bá jẹ́ lọ́kùtọ̀ ní ó travel out jọ náà ṣàánú wa. Àbí. Mo rí pé o ti ń clinch. Ṣé rí ọmọ tá a ṣe ń wọ́kọ̀ fún? Ó ní bóyá àtẹ̀mọ̀ bóyá D-Bash gan bóyá cousin Dangote ni. Ṣé rí pé ọmọ súnmọ́. Ìgbà tó ṣe Chris Brown àti Rihanna 1,000 meter away mi ní pẹ́ fún 1,000 meter away bíbẹ̀ ẹ̀tì D-Bash ẹ bá wa kí àwọn ará ilé lẹ́ẹ̀kan sí. Mo kí gbogbo ará ilé láti ṣé everywhere náà ti ń wò wá ṣá. Everywhere wọ́n wà London wọ́n wà l'Amẹ́ríkà Sókótó wà ń bẹ Abuja Kaduna. tó kí ará ilé nìkan ni mò ń kí dẹ̀ mò ń kí ará àta gan àbí. Yes now mama. Ṣé yàn gbé tẹlifíṣàn rẹ̀ ni? Outside kọ́lẹ̀ máa ń pe abroad ni. Outside mo kí àwọn ará àta náà nìyẹn so okay mo kí ará ilé mo dẹ̀ kí àwọn ará àta o bí host wa ṣe sọ fún wa bí wọ́n ní kì í ṣe Nàìjíríà nìkan náà tí ń wò wá wọ́n wò wá labroad wọ́n wò wá everywhere so I greet everybody mo kí everybody o ẹ kú àbọ̀ sí. Tẹ bá wo bẹ̀ yẹn ẹ má tẹ bá venture àdìgbò ẹgbẹ́ máa fún yín ṣùkọ́. Okay ṣé kí n máa wo kámẹ́rà wa. Alright. Mo kí everybody ẹ kú àbọ̀ sí orí ètò wa Miliki Express. Ẹ̀dùn ẹ̀jẹ̀ ti sáré ṣe test fún yẹn sáré bá mi ká Abidi lédè Yorùbá. Abidi náà ni. Ṣòro kan tó ṣe. Àwọn ọmọ yóò ní gbédè. Ọmọ máa Orísun ibẹ̀ lọ́sí máa gbédè àwọn ajẹ́ kí ni Abidi lédè Yorùbá. Mo ti kà náà okay ó dà pé mo ní experience ẹ̀. Abachada efagaha. Hausa ni ẹ o. Hausa ni torí tẹ́ mo lè náà mọ̀. Abidi ṣé mo mọ̀ báyìí mo good lórí ẹ̀yin kọ́. Èmi tẹ̀lé try. Abidi náà ni. Abidi. Àwọn Yorùbá ló láfọ́jú ẹ̀ máa má fọ́jú rìn. Ẹ mọ̀. Gaskiya. Gaskiya. Jẹ́ ká ṣe mí. Ẹ fún mi lówe 5 kẹ̀dẹ̀ tún mọ̀. Tí ṣe ò bá pẹ́ ni ẹnìkan pẹ́ṣẹ́ náà. Simply means gaskiya mo kàn máa ń gbọ́ ni o. Ó dà mo bá yín gbálẹ̀ ọkọ̀ ìkejì. Wọ́n ní ọ̀bọ̀n láàgùn irun ara ẹ̀ ni ò já mọ̀. Ẹ tún mọ̀ ẹ́. That is ìtẹ́ bá ń ṣiṣẹ́ tẹ̀ ń ṣiṣẹ́ tí ẹni tí ẹ̀ ń ṣiṣẹ́ yẹn fún tí ò wá kí ń mọ iye ẹ̀ ọ̀ṣọ́ wà ó lè fún ní wọ́ọ̀dù yẹn pé ọ̀bọ̀n láàgùn irun ara ẹ̀ ni ò já mọ̀ mò ń ṣiṣẹ́ ò dẹ̀ appreciate iṣẹ́ tí mo ṣe. Máa fún yín ní half mark. Mi ò gẹ́tẹ̀ fún mi. Nítorí ẹni tẹ́ bá ń bá ṣiṣẹ́ nìkan kọ́kọ́ ẹ gẹ́tẹ̀ wọ́n á ní ọ̀bọ̀n láàgùn. At least example náà ni mo fi fún yẹn. Ìtumọ̀ ẹni pé ẹni yẹn fúnra rẹ̀ ó ń ṣiṣẹ́ ó lè ṣiṣẹ́ fún yàn ó lè má ṣiṣẹ́ fún yàn àmọ́ ó ń gbìyànjú ó ń tiraka àmọ́ torí ó kò tí ì yọrí síbi rere àwọn èèyàn ò tí ì rí pógò yẹn ti tàn onírun ara ẹ̀ ni ò jẹ́ kéèyàn mọ̀ kíkẹ́ tàdà. Wọ́n bí èmi Mr. Mrs. ẹ̀yin ẹ̀ sọ méjì kí n sọ ẹ̀kan yòókù máa ti crack brain. Okay, ajẹ́pẹ̀ yẹn á mu ní mẹ́ta àwọn amú méjì ó yá ẹ̀jú méjì kí n máa crack brain. ẹ̀sọ́ ó dẹ̀ ẹ̀sọ́ ẹ̀yọ̀kan kí n jẹ́. àti mọ́rú ọkọ àti ìyàwó tí wọ́n máa jẹ́ ẹ máa wò ó. No ìmọ̀ kí ẹ̀yin ni guest wa lórí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ. Ẹ̀rù náà dá mi. Ẹ̀rù bá mú tiẹ̀ crack. Àjẹ́ ìdí èmi lọkọ ni èmi ìṣú àjọ ọgbà náà Dangote. Dá mi yá mi lẹ́yọ̀ kan náà èmi ọmọ Banire never. Òwe pọ̀ ó ṣe wá jẹ́ pé sinmi ó sọ pé ìmáà ń kó lówó tó lórí Orísun. Ẹ̀rọ Ọlọ́run kíkẹ́ tàdà. Wọ́n ní ìlú àárọ̀ àbí báwo ni wọ́n ṣe máa ń pòwe yẹn. Ọmọ mi débẹ̀ rí. Olójú kan I get many ones but mo ò lè conclude ẹ̀. Wọ́n ní. Bóyá ṣé ń ya yín mẹ́ta ẹ̀ẹ́dẹ̀ máa sọ̀tún mọ́ ẹ̀. Ẹ fún mi. Àwọn àgbàlagbà máa ní ẹni tó yẹ ká ta ká fi ra tùpà tó lóun ẹni àjítán náà wò. Èyí eléyìí kí can you help me out? Please do that. Ṣé can you help sweet? Sweetie wo sweetie tó ìpàdé bóòdù.
ìyẹn ẹ ṣí ó yẹ jẹ́ kí n simplify fún yín wọ́n ní ìlẹ̀kẹ̀ má já sílé má já síta ibì kan náà ló máa já sí. Yes, definitely ajá síbi kan. Of course. Yeah. Kí ni túmọ̀ ẹ̀? Ẹ fún mi lẹ́là karùn-ún. Kí ni túmọ̀ ẹ̀? Ìlẹ̀kẹ̀ má já sí ibo àti ibo. Má já níbo àti níbo àti ibo má já sílé má já síta ibì kan náà ni ó já sí. Èmi nǹkan tẹ́mi rò tí mo dẹ̀ feel ni pé okay, ìlẹ̀kẹ̀ obìnrin ló máa ń lò àbí ta ló tún máa ń lo lẹ̀kẹ̀. Ọkùnrin lè lo àlè sọ. Mo feel pé ọkọ èèyàn náà ló lè pòwe yẹn fún obìnrin yẹn pé okay o tó o bá ń refuse àti jẹ́ kí ìlẹ̀kẹ̀ yẹn wà nínú yàrá mi má lọ gbé fẹ́lòmíì níta àbí ṣé mo gẹ̀ ẹgẹ́ ìdí ẹ̀ lọ́wọ́ ní ìlẹ̀kẹ̀ má já sílé má já síta ìtumọ̀ ni pé bóyá nǹkan téèyàn bá ń ṣe tí wọ́n bá sọ fún yàn kéèyàn wá wọ́ ẹ̀ bọlẹ̀ bí ò bá wá wọ́ ẹ̀ bọlẹ̀ léni yóò ṣì padà ní tó máa ṣẹlẹ̀ á ṣẹlẹ̀ ìyẹn ni pé ìlẹ̀kẹ̀ má já sílé má já síta ẹ bá ní kó má ṣe lè kó má ṣe yẹn á sì padà ṣe kan náà ní oríṣiríṣi nìkan. ó dà ìkarùn. ok mo ti ẹja wo ná nínú márùn mo ti get méjì ẹ get méjì. ẹ get 1.5. at least I'm coming up tí n bá nínú 5 ọmọ tó bá 1/5 kí ló yẹ kí n yàn ṣe fún. tí n bá gba eléyìí nísìn 2 points ni mo ní nìyẹn náà. ó dàdí last one wọ́n ní ẹjọ èyí tó wù. mi ní ìwà simplify wọ́n lẹ́ni tá a fẹ́ lù tó ń darin ta ló máa bá a gbé. ẹni tí a bá fẹ́ ní ìlú tó ń darin ta ló máa bá a gbé. ẹ máa sọ ṣe bẹ́ẹ̀ ti pòwe tán. That means àwọn èèyàn ìlú ò láìkẹ́ ó dẹ̀ wá tún bóyá o tún lọ fẹ́ ń gara ní street àwọn èèyàn máa ní kí ló ń ṣe léyìí ta ló gbádùn. ṣe mọ̀ pé 2 sides ló wà literal meaning wà literary meaning wà. Okay. Literary meaning lẹ sọ ẹ pé bẹ́ẹ̀ ṣe rí lẹ ṣe gbé kalẹ̀ kí ni literal meaning ẹ. Bro ẹ fún mi ní àfún mi mo ti gba 2 ó ti tó it's okay mo ti try. ẹ ṣe mọ̀ pé púpọ̀ nù gbà ẹ ń fi Yorùbá kọrin ẹ ń kọ hip hop tí àwọn èèyàn bá tiẹ̀ fẹ́ mọ̀ pé lóòótọ́ ẹ kojú òṣùwọ̀n ẹ̀yin lẹ ń kọ àwọn orin tẹ́ tún máa fòwe sí náìsí àṣetì ẹ̀ Ọlámídé àṣetì ẹ̀ Lil Keshi wọn àbẹ̀ wọn á fòwe sí wọn á fàjásà sí báwo lẹ ṣe ń kọ́ tí ò ṣe pé èèyàn ló ń kọ́ fún yín. ẹ wo inspiration ẹ mọ̀ pé nísìnyí tá a wà ní camera everybody wọ́n ń wò wá so ó tún dàbí pé téèyàn bá ó dàbí ẹ mọ̀ kò ní dàbí orin tó jẹ́ pé ẹ máa jókòó báyìí ẹ máa put it in order ẹ ti understand ẹ máa kọ́lẹ̀ tó jẹ́ pé any mistake báyìí gbọ́dọ̀ ìgbà míì tí n bá ń kọrin lọ mo lè pe mọ́mí sí mi mọ́mí mo máa ń gbọ́ òwe báyìí wọ́n ní èèyàn kan ò kí ń ṣe kinní kan kó ṣe kinní kan báwo ni kinní náà bí orin tí mò ń compose nísìnyí orin òbé ni is like mo ń gbọ́ nígbà tí mo wà kékeré ni o mo mọ wordings yẹn but mo mọ readings yẹn ẹ understand mo wá bí mọ́mí mi àwọn náà ṣe àkọ fún mi pé kinní ibẹ̀ nígbó tí ń dún mọ́ ń rún mọ́ before mi ò kí n máa kàn máa rún mú ni àti òun àṣì àwọn náà wá ṣe ẹ̀kọ́ fún mi pé so kì í ṣe pé gbogbo ẹ̀ náà la mọ̀ àwọn orin míì wà tó jẹ́ pé oldies ni so táwa bá rí brand ẹ̀ nísìn á jẹ́ new things fún àwọn set tiwa torí kò sórin tó fẹ́ kọ máa fi sàn mí sí wọn fòbe tí wọn fòbe ṣàì lọmọ wúrà Káyọ̀dé Fáṣọlá yóò wà nù rẹ̀ torí púpọ̀ nù ẹ̀yin olórin téèyàn bá ní kéèyàn wò bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ inspiration sí ok ẹ̀jẹ̀ bí ibo ni inspiration yìí ti máa wà kó lè mọ irú ọkọ̀ tó fẹ́ fẹ́ ni bóyá wọn á fa fífà bóyá wọn á mú mímu bóyá wọn á jẹ jíjẹ. báwo ló ṣe mọ̀ kí n kà sí wà lọ́kàn mi ni. ayé mẹ́mẹ́ ó yẹ ká mọ̀ ká tó délé kó má jẹ́ kí náà ní ó gbẹ̀yìn. inspiration wà lóríṣiríṣi ìgbà míì tẹ bá ń rìn lọ lórí títì nǹkan tẹ bá rí around yín máa ká this thing makes sense so make I put am down so torí ẹ̀ ní Ọlọ́run tí ẹ ti fi ṣe voice note wà ẹ máa kọ record there tẹ bá délé ẹ máa lọ put it down but most inspirations mi tẹ́mi máa ń get tí mo máa ń gain ìgbà míì tí n bá wà ní stage tí n bá ń perform ni people's response lèmi fi máa ń ní inspiration yẹn like okay oh this way is really kini o move forward so from there ẹ fún mi ẹ sọ̀rọ̀. ẹ ti fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín ẹ ń sọ lẹ́ǹkan ní àwọn orin òbé ó máa ń fún inspiration ní àyè ìgbà yẹn táwọn òbé bá ń kọrin àwọn orin tó máa ń mọ́gbọ́n wá. torí tó ń kọ́ sí ọmọgbọ́n wá. dúró dá mi mò ń bọ̀ àwọn orin tó jẹ́ pé ọmọgbọ́n á rí nǹkan kan bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ kan máa fi bá kan máa bí ọ̀rọ̀ ṣítí ọ̀rọ̀ ọlọ́kọláya ọ̀rọ̀ omidan onísìnyí àwọn orin tó wà ń tàn sí má jẹ́ ká parọ́ tán náà wà dé báṣ káyọ̀ ọ̀rọ̀ tibítibí kúrò àwọn orin tó wà ń tàn sí yìí tó pọ̀ jù ń bẹ̀ ní ìlú ẹ̀ là ń jó sí inú ìgò mọ́gbọ́n wa and bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ mọ̀ pé olórin tẹ́ ẹ jẹ́ bí àwòkọ́ṣe fáwọn ọ̀dọ́. kó jẹ́ ṣe pé wọ́n jẹ́ àwòkọ́ṣe ni wọ́n torí ẹ̀ máa ráwọn ọmọ kéékèèké sí tọ́mọ aláwọ̀ kàwé máa wọ́n tó bí èmi ti ṣà. báwo lè ṣe fẹ́ jẹ́ pé orin tẹ́ ń kọ amọ́gbọ́n wa ní nǹkan tó máa kọ́ tí ó ṣe pé jó nìkan lákọ̀ọ́ máa jó sí. ẹ mọ̀ pé àwọn artist tẹ́ ń wò yìí everybody
mi mọ bí tí mo máa face bóyá báyìí ni àbí kí ni jẹ́ face ibi tó ọkàn yín bá ti face ẹgbẹ́ wo ibi tó ọkàn yín face. ẹ rí àwọn artists tẹ́ ẹ rí nísìnyí most artists va I don't think they are really talented. They are just doing it for what the baby nǹkan tán rí. Ẹ ti understand? So talented artist ó máa crack brain tó jẹ́ pé even tó bá fẹ́ ṣe party track gan ó máa ní storyline. Ẹ ti understand? A ní storyline. So èmi mo lè fún yín ní 85 or 95 in fact 100% assurance wípé tí n bá sọ àwọn tí n bá play 1 or 2 tracks mi fún yín definitely you pick something good out of it.